Nuwa Media. Wọ́n ní àṣẹ afẹ́fẹ́ ó máa ń ran ìgbì lọ́wọ́. Òun ló dífá fún ìtàn arákùnrin yìí àti obìnrin méjì tí mo fẹ́ sọ fún wa. Ṣé ẹ mọ̀ wípé a gbàgbọ́ nílẹ̀ káàárọ̀ oòjíire wípé àwọn àkàndá ẹ̀dá kan wà tó jẹ́ wípé tó bá wà nínú ìbáṣepọ̀ kankan pẹ̀lú ẹnìkan tàbí ẹni méjì, àpẹẹrẹ rere kan máa ń wà tẹ́ máa ń rí lára wọn. Nígbà míì àwọn máa ń jẹ́ bí afẹ́fẹ́ tó máa ń ran iná àwọn ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ láti jò dáadáa. Òun ni ọ̀rọ̀ àwọn tí mo mú wá fún wa lénìí. Ẹ̀yin ará mi, kó tó di pé mo sọ ìtàn yìí fún wa lónìí lórí ètò Kí lẹ rí sí, ẹ jẹ́ kí n tètè kọ́kọ́ sọ fún yín ná wípé orúkọ mi ò tí ì yí padà. Àròdú ni mò ń jẹ́, Àròdú Òjígọ̀bì, ọmọ bàbá kan omi tútù tí jó ní fàìfàì, aya afẹtawólérin, ọmọ bá àríjẹ àwà òṣùlé, ọmọ olówó òdùrú, àjífepé ṣiré. Ṣé ẹ rí ọkùnrin yìí àgbàlagbà ni wọ́n, kì í ṣe pé wọ́n ti gbó o, ṣùgbọ́n ó béńbé kò béńbé ní bá a ṣe ń sọ̀rọ̀ yìí, ọjọ́ orí wọn á ti lé ní 100. Ìtàn bàbá yìí ni mo gbọ́. Bàbá yìí jẹ́ ẹnìkan tó ní ọgbọ́n, ó ní òye, ó mọ ẹjọ́ dá, ó mọ ilé tò. Ṣùgbọ́n ṣé rí bá a ti wáyé pa máa rí bẹ́ẹ̀ là á rí. Bàbá yìí wọn ò lè sọ pé iṣẹ́ kan pàtàkì rèé tó ń ṣe, àmọ́ irúfẹ́ iṣẹ́ tẹ́ ẹ bá gbé fún, tó bá ṣe ti jẹ́ iṣẹ́ tó bá ọmọlúwàbí dọ́gba, bàbá yìí á ṣe. Kò dẹ̀ fẹ́ mọrú ẹni tó gbéṣẹ́ ọ̀hún fún òun, kó ṣáà ti jẹ́ èèyàn re tó ṣe tọ́ka sí ní àwùjọ. Bàbá yìí fẹ́ ìyàwó. Obìnrin tó fẹ́ yìí náà ó dàbẹ́ ní pé obìnrin yìí ti lọ́kọ rí. Bóyá ọkọ ẹ̀ yẹn ti kú ló ṣe fẹ́ bàbá tí mò ń sọ ọ̀rọ̀ ẹ̀ yìí. Ṣùgbọ́n láti ìgbà tí obìnrin yìí ti fẹ́ bàbá yìí ni ọlá obìnrin yìí ló ti pọ̀ sí. Ọlá ẹ̀ pọ̀ gan tó bẹ́ẹ̀. Àmọ́ ṣé ẹ mọ̀, ẹni tó bá ní ìgbéraga ó fẹ́ kàn máa hùwà ìgbéraga náà ni. Èéfín lẹ́yìn àgbàlagbà pé ìwà. Ẹni bọ́dé mágolo tó bá tójọ́ kan ṣá, ẹnìkan á fẹsẹ̀ gbálù nǹkan kan tó máa dá lu àrù jáde. Ẹ̀yin tèmi, obìnrin yìí ní ọlá tó bẹ́ẹ̀, á wá máa gun ọkọ ẹ̀ ní gàlè, á máa tẹ̀ ẹ́ lójúmọ́lẹ̀, á máa ṣe báṣu. Ẹgbẹ́ yẹn sí apá kan ní àdúgbò níbi tí bàbá yìí ń gbé. Arábìnrin kan wà, òun tiẹ̀ Ọlọ́run dáadáa, ohun gbogbo tó ń ṣe ló ń ṣe déédé. Ó mú bàbá yìí gẹ́gẹ́ bí bàbá afẹ́, tó bẹ́ẹ̀ tó jẹ́ wípé tí nǹkan bá ṣe àbí tí ọ̀rọ̀ ayé bá rú u lójú, pàápàá tí ilé ọkọ tó wà, á wá máa fi ẹjọ́ sun bàbá. Bàbá yìí ló máa ń parí ìjà láàárín òun àti ọkọ ẹ̀. Àmọ́ ọmọbìnrin yìí kò bímọ rí, kò lóyún àárọ̀ di àṣálẹ́ rí. Bímọ ò bímọ, lóyún ò lóyún, ló bí gbọ́nmi sí omi òtó ní ọjọ́ kan. Bí ìjà ṣe bẹ̀rẹ̀ láàárín òun àti ọkọ ẹ̀ bá lé wípé kó kúrò nínú ayé òun. Ọmọbìnrin yìí ṣe lọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀rọ̀ bàbá yìí. Ìgbà tó mọ ọkọ ẹ̀ yìí láyé ọkọ ẹ̀ bẹ̀rẹ̀ sí ní nítumọ̀. Àmọ́ kí ni ọkọ ẹ̀ yìí lé kúrò ní ọ̀dọ̀ ẹ̀ sí? Ní gbogbo nǹkan ló bá sí ojú dé. Iṣẹ́ ọkọ bẹ̀rẹ̀ sí ní ṣe bálabàla. Títí àìsàn wọlé, ọkọ yìí bá re ìwàlẹ̀ àṣà. Ẹ̀yin tèmi, ọjọ́ kan, bàbá tí mo ti kọ́kọ́ mú ọ̀rọ̀ ẹ̀ sẹ́nu yìí, níyàwó bàbá yìí bá dé. Bó ṣe bẹ̀rẹ̀ sí ní tẹ bàbá yìí lójúmọ́lẹ̀, ó ṣàbínú tó bẹ́ẹ̀ tó kó ẹrù bàbá yìí ló bá kó o dà síta. Ó ní kí ni bàbá yìí tiẹ̀ fi wúlò fóun gan? Kí ló fi wúlò fóun kó kúrò nínú ayé fóun? Òun lòun mọ bó ṣe ń jẹ, òun lòun mọ bó ṣe ń mu, òun ló mọ bó ṣe ń rìn. Ó bá lé bàbá síta, ló da ìwọ̀nba aṣọ tí bàbá ní nínú ilé ẹ̀ ló bá dà sí gbòòrò ayé nínú òjò. Ìyẹn ni arábìnrin ti bí yìí rí. Bàbá ló bá bàbá kó ẹrù lórí kí bàbá tiẹ̀ máa bọ̀ ní ilé, torí arábìnrin yìí náà kọ́lé tarẹ̀ sí àdúgbò. Inú ilé yẹn lòun àtọkọ ẹ̀ ìgbà yẹn jọ ń gbé. Wọ́n ní bàbá máa bọ̀ nínú ilé òun kó tiẹ̀ wá farasin síbẹ̀, kọ́ mọ bó ṣe máa yanjú ìjà tó wà láàárín òun àti ìyàwó. Ẹ̀yin tèmi, ìyàwó bá kọ̀ ló lòun ò gba bàbá wọlé mọ́. Àmọ́ ṣe rí bá a ti wáyé pa máa rí bẹ́ẹ̀ là ń rí o. Kò sí àbẹ̀dé kan lọ́rùn ọ̀pẹ tá a bá ti ń sọ̀rọ̀ àyànmọ́ àti kádàrá. Nǹkan kan ṣàbí nǹkan kan ṣá, bàbá àti arábìnrin bá ta lu ara wọn.
arábìnrin ká lóyún. Ó bá di báwo la ṣe fẹ́ sọ, báwo la ṣe fẹ́ sọ. Wọn kúkú tán. Ó gbẹ tó yá wọn kàn ti ẹ̀dẹ̀ pakọ̀pọ̀ ni wò ó jẹ́ máa ṣe bẹ́ẹ̀ lọ. Kí ni wọ́n kúkú gbà sí ara wọn sí? Bàbá yìí ò torí ẹ̀ là kọjá bó ṣe wà ó. Àmọ́ ṣe ló wá dàbẹ́ ní wípé wọ́n wá yí gbogbo ọrọ̀ òkun, wọ́n yí i wá sọ́dọ̀ ọmọbìnrin yìí. Bí ọlá ẹ̀ ṣe wá búrẹ́kẹ́ ló wá bẹ̀rẹ̀ sí ní pọ̀ sí i. Kété tí ọmọbìnrin yìí lóyún, ṣe ni gbogbo nǹkan ẹ̀ bẹ̀rẹ̀ sí ní dá sí i. Ẹni tó jẹ́ onílé méjì tẹ́lẹ̀ ní bá a ṣe ń sọ̀rọ̀ ilé tí ọmọbìnrin yìí ti kọ́ ó ti lé ní 6 o. Kò dẹ̀ torí ẹ̀ fi bàbá yìí sílẹ̀. Bẹ́ẹ̀ ló ń fẹ́ bàbá yìí lójú, ló ń fẹ́ bàbá yìí lẹ́nu. Níbi tó ṣe dé, ó dá bàbá yìí lókòwò. Bó ṣe dá bàbá yìí lókòwò tó, okòwò yẹn ń dànù ni o. Síbẹ̀ kò fi bínú, kò fi bá bàbá yìí jà. Àmọ́ ṣe ni ọlá ẹ̀ bẹ̀rẹ̀ sí ní pọ̀ sí i. Ọmọ ẹ̀ yìí wá ń dàgbà ló ń ṣe ọyàn bíi lólú ẹ̀yìn tèmi. Ẹ̀rí pọ́rọ̀ yìí ó wọnú ara wọn bákan. Ẹ̀rí pé alágbára lolódùmarè. Ẹ̀rí pé àwa kan wà àkàndá ni wọ́n ń pè wá. Báwa kan náà ṣe wà tó tún jẹ́ pé àkànṣá wà bẹ́ẹ̀ lọ́mọjà wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ohunkóhun tẹ́ ẹ bá fẹ́ sọ àbí tẹ́ ẹ bá fẹ́ fi dáhùn sí èyí tí mo jù sílẹ̀ yìí, ẹ fi ránṣẹ́ sí wa lórí àwọn ìtàkùn wa, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa àti ímeèlì wa tẹ́ ẹ̀ ń wò lórí ẹ̀rọ yín. Ẹ̀yin tèmi nílé, ẹ̀yin ni mo máa bá o, èmi lẹ máa rí. Mi ò pa orúkọ dà, aródún ni mí òjígọ̀bì, aya afẹ́ta wọlé erin, ọmọ olówó òdùrá jífepé ṣeré bá a rí jẹ àwọ̀ làámọ̀, ọmọ bàbá kan omi tútù tí jó ní fàìfàì. Ẹ̀yin tèmi o, ìgbà mi rèé ìgbà re, àlàáfíà o. Nuwa Media.